Monsurat Àdùkẹ́ Sunmonu Àdùkẹ́ ọ̀kín mo ṣe dànsákì fọmọba lékelèké aláṣọ funfun ẹ̀wù àlà ńlọ́wọ̀ ní tìyẹ́ lékelèké aláṣọ funfun. lékelèké aláṣọ funfun Àdùkẹ́ o lékelèké aláṣọ funfun ẹ̀wù àlà ńlọ́wọ̀ ní tìyẹ́ lékelèké aláṣọ funfun ọmọ tako sí lékelèké aláṣọ funfun Àdùkẹ́ o lékelèké aláṣọ funfun ẹ̀wù àlà ńlọ́wọ̀ ní tìyẹ́ lékelèké aláṣọ funfun. Kí wọ́n fà ọ́ da tọwọ́ rẹ̀ lẹ̀ kó lè dìjà kó lè dápọn kọ́ba aládé lè rí jẹ́ńbẹ̀ Ọ̀yọ́ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà. Adébímpé Ṣàkẹ́kẹ́ o èjì ọ̀gbọ̀rọ̀ aládélẹ́yà Àkàndé ọba jíbó ìbòsè lérí ọba tá a rí tá a ká pólápó tá a kọ́fà lọ́fà tá a ká pátá lórí àpáta. Bàbá yín dá wọn lápò, bàbá yín tẹ́ wọn lọ́rùn, bàbá tẹ̀yìn tí wọ́n lùdò ajagunà ajákàsẹ̀. Monsurat abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ sẹ́nétọ̀ abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ obìnrin gbàkọ̀ nínú lóbò tùjẹ́ ègbìn nínú rere alọ́dọ̀ọ́dọ̀ gorí ọ̀dọ́ o obìnrin tó gbangba sùn lọ́yẹ́ láwùjọ òṣèlú jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Àdùkẹ́ òjò fọwọ́rọ́ sẹ́yìn obìnrin ni obìnrin ni obìnrin ni obìnrin ni obìnrin ni obìnrin bí ọkùnrin o. Àdùkẹ́ lobìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ spíkà ní Ọ̀yọ́ stéètì ní 2011 títí dé 2015. Ó tún wá jẹ́ sẹ́nétọ̀ tó ń rẹpírẹ́sẹ̀ntì Ọ̀yọ́ Central Senatorial District láti 2015 títí dé 2019. Àdùkẹ́ rẹ́lífàǹtì níbi gbogbo nígbà gbogbo jákèjádò orílẹ̀-èdè yìí àti ní dàyásórà. Àdùkẹ́ o ọmọ tàbí là ń dùnkẹ́ o ọmọ ní nílé bàbá ọmọ ní nílé ìyá ẹ̀ obìnrin ní láàrin obìnrin abo láàrin abo. Àdùkẹ́ ọba láàrin àwọn ọba obìnrin. Àdùkẹ́ o òní lọ́jọ́ ìbí rẹ̀ o kú oríire ọ̀gá nìkan láwùjọ òkúta. Àdùkẹ́ ọ̀gá lọ́jẹ́ o
sojú olóko ṣe ìdálà wọn ó sojú àgùnmọ̀nà lọ́fà ó sojú àgbélẹ̀ èdè rárá ó sojú lápòlù kádùn ògo. Àdùkẹ́ kí ìwọ lọmọ bùtùbùtù nání bùtùbùtù nání nílé ọlọ́fà bàbá tẹ̀yìn ọmọ abisu dára gbadá gbẹngbẹlẹ kú lára yóò kú dá ọ̀fà tí ọmọ ká tọ́jẹ́rú ọlọ́fà lọ́mọ ká ńlá ìwí pé ẹ̀rú mọ́ lákájọ́ mọ́ lọ. Àdùkẹ́ ọ̀kín o ọmọ ọba nílé ìyá ọmọ ọba nílé bàbá ẹni ọmọ oníyàájì tọrọ aṣọ ọmọ oníyàájì tọrọ aṣọ wọn ò tọrọ ẹ̀wù lọ́wọ́ oníkìjì bàbáṣọ péńpé wọn ò tọrọ ẹ̀wù lọ́wọ́ oníkìjì bàbáṣọ péńpé o ọmọ oníyàájì tọrọ aṣọ. ọmọ oníyàájì tọrọ aṣọ ọmọ oníyàájì tọrọ aṣọ wọn tọrọ ẹ̀wù lọ́wọ́ oníkejì pàbàṣọ péńpé wọn tọrọ ẹ̀wù lọ́wọ́ oníkejì pàbàṣọ péńpé o ọmọ oníyàájì tọrọ aṣọ. Àdùkẹ́ ọmọ bá Ìyájì Monsurat òkú oríire ìyá mi Àdùkẹ́ òkú oríire tọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ lóde Ọ̀yọ́ lé kábíyèsí o ikú bàbá yèyé aláṣẹ èkejì òòṣà òòṣà ní kábíyèsí Àkànní Abímbọ́lá Ọ̀wádé àkọ́kọ́ ẹlẹ́wù ẹ̀tù ọmọ láwà níyàmú bí ẹ̀yà ọmọ jagunjagun alágùrè ẹ̀kú oríire tọba ọmọ Ìyájì o gbogbo oríire tó ti ń ṣe bọ̀ láti kékeré kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ̀kú oríire èmi Àdùnní mọ̀mọ́ Oríkì ni mò ń kí yín ìkọ́ni mi olókùn ọ̀la aké ní nkúyà ọmọ oníkú aláriwo yọ̀kọ̀tọ̀ níkun àjìbà iṣẹ́ mi ni òwò mi ni ohun tó rí fi rán mi ni mò ń ṣe èmi ò lè ṣe kí n mọ̀mọ́ kó lóríire Ọ̀yọ́ East Legislative Arm ni wọ́n pawọ́pọ̀ wọ́n ní kí n bá wọn kí ìyá wọn wọ́n ní abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni wọ́n ní kèé fojú pa wọ́n rẹ́ béèyàn bá bẹ́kún dọ́dọ̀ Àdùkẹ́ olúwa rẹ̀ á sì bẹ́ẹ̀ ní bóde Àdùkẹ́ o Àdùkẹ́ o Àdùkẹ́ o Àdùkẹ́ o ọmọ làdùkẹ́ o Àdùkẹ́ o Àdùkẹ́ o Àdùkẹ́ o olóríire nìyá mi o Àdùkẹ́ o Àdùkẹ́ o Àdùkẹ́ o Níyàjì gbogbo ọmọ bá Níyàjì nílé 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 o. Happy birthday ma ẹ ṣọdún èyí ẹ máa ṣe mí ìtòwó tọmọ.